Aláròyé máa wí o. Wọ́n ti gbé Alhaja Kaola lọ sọ́gbà ẹ̀wọ̀n kúra nílùú Ìlọrin o. Ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Kwara tó wà nílùú Ìlọrin ti ṣolú ìlú ìpínlẹ̀ náà ti pàṣẹ wípé kí wọ́n gbé Alhaja Kaola, gbajúmọ̀ obìnrin onímọ̀ nípa ẹ̀sìn Ìsìlámù ni tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí afẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n òkè kúra nílùú Ìlọrin. Lọ́jọ́ Ajé Monday 30 oṣù kẹfà ọdún yìí ni wọ́n ní kí obìnrin náà lọ máa nájú ní ọgbà ẹ̀wọ̀n náà nígbà tí ìwádìí ń lọ lọ́wọ́. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé ó ń sọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ tako Alhaji Taofeek Akéwùgbà Góòdù tó náà jẹ́ gbajúmọ̀ àfáà ńlá tó fi ìlú Ìbàdàn ṣe bùgbé tó sì tún jẹ́ olóyè Wazir Muslimin ti gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Lásìkò ìgbẹ́jọ́ náà tó wáyé ní Upper Àti Court tó wà ní Gànmọ́ nílùú Ìlọrin, agbẹjọ́rò Kaola rọ ilé-ẹjọ́ láti fún oníbàárà rẹ̀ ní bẹ́ẹ̀lì, ṣùgbọ́n agbẹjọ́rò olùpẹ̀jọ́ Àjàsà Adémọ́lá ní kí adájọ́ má ṣe gba ẹ̀bẹ̀ náà wọlé o. Ó ní Kaola kò yẹ láti fún ní bẹ́ẹ̀lì nítorí ó ti fi hàn gbangba wípé ó sọ àwọn ọ̀rọ̀ tó lòdì nípa àwọn agbẹjọ́rò àti lọ́ọ̀yà lásìkò ìgbẹ́jọ́ kan tó wáyé lórí ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí adájọ́ béèrè ẹ̀rí lórí eléyìí ni agbẹjọ́rò olùpẹ̀jọ́ mú fídíò kan jáde níbi tí Kaola ti ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí adájọ́ àti agbẹjọ́rò kan lásìkò ìgbẹ́jọ́ ẹ̀sùn kan tó fẹ́ jọ irú èyí tí wọ́n ní wọ́n fi kàn án yìí. Bó tilẹ̀ jẹ́ wípé húlẹ̀húlẹ̀ nípa bí ọ̀rọ̀ ẹjọ́ náà ṣe lọ, bó ṣe bẹ̀rẹ̀ àti ibi tó dé dúró kò tíì hàn síta. Ohun tó dájú ni wípé ìjà àti ọ̀rọ̀ àǹtàhùn síra ẹni tó ti ń lọ láàrin àwọn gbajúmọ̀ onímọ̀ méjèèjì náà láti bí oṣù díẹ̀ sẹ́yìn, pàápàá àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ tako ara wọn lórí ẹ̀rọ ayélujára ló tún rú jáde tó sì di ọ̀rọ̀ kóòtù báyìí. Nínú ọ̀kan nínú àwọn fídíò rẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn ni Alhaja Kaola tí kò dárúkọ onítọ̀hún ti sọ wípé àáfàá tó gbajúmọ̀ dáadáa ni tó ń gbé ládùúgbò kan nílùú Ìbàdàn ti wá ká òun mọ́lé pẹ̀lú àwọn nǹkan ìbílẹ̀ àtàwọn oògùn abẹnugọ̀ngọ̀ téèyàn kò gbọdọ̀ bá lọ́wọ́ irú èèyàn bẹ́ẹ̀. Ó ní òun kò ránṣẹ́ sí o, bẹ́ẹ̀ lòun kò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n tí àáfàá náà takú wípé òun lè ṣe àjò fún òun lórí ọ̀rọ̀ ọmọ bíbí, bó sì tilẹ̀ jẹ́ wípé obìnrin yìí kò dárúkọ ẹni ọ̀hún tó fi parí ọ̀rọ̀ rẹ̀. Kò pẹ́ púpọ̀ táwọn ènìyàn fi mọ̀ wípé Akéwùgbà Góòdù, àáfàá tó jẹ́ olórí iléeṣẹ́ tó rí sọ́rọ̀ háàjì sí ilẹ̀ Mẹ́kà nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní gbogbo àpèjúwe rẹ̀ jọmọ́. Wọ́n ní nígbà tí ìwádìí lórí àwọn ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ àti ẹ̀sùn bàǹtàbàǹtà tí Alhaja Kaola fi kan Akéwùgbà Góòdù ṣì ń lọ lọ́wọ́ ni adájọ́ ṣe pàṣẹ pé kí wọ́n lọ fi obìnrin náà pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n náà. Níṣe ni wọ́n kó mámúgaàrí sọ́wọ́ obìnrin dúdú rọ̀gbọ̀dọ̀ náà tí àwọn wọ́dà sì ń sin wọ ẹnu ọ̀nà ọgbà ẹ̀wọ̀n ọ̀hún. Ọjọ́ 17 nínú oṣù keje yìí ni wọ́n sún ìgbẹ́jọ́ mìíràn sí. Ohun tí èyí túmọ̀ sí ni wípé ọgbà ẹ̀wọ̀n yìí ni obìnrin náà yóò wà títí di ọjọ́ yìí.